Ọ̀ṣínbàjò tí ń jẹ́ pákéjì àti pákéjì senate president àti speaker dongara yìí kárí gbogbo àwọn tí wọ́n jọ ń ṣe èdè ayé ọlọ́mọ fi sùn láàánú. àmín. Rahman yarqa sama al-majdi fi asina rukuyi ya Sulaimon himami zadagarama. ǹjẹ́ ìsìlámù òun náà ní ìpínlẹ̀ Ògùn kápá wọ́tá ìsìlámù ti gba ọdún bẹ́ẹ̀. an-nuqtatu thaniya. ẹlẹ́ẹ̀kejì. إذا كان هذا هو المنهج الذي صار عليه هذا الدين الإسلامي فهل من المنطق أن نطلق على هذا الدين الإسلامي أوصافا غير لائقة به. ìta fẹ́ ló ń bẹ̀ ní pé tó wáyé pé bí Islam ṣe rí ni tó ń ṣàlàyé gbogbo nǹkan fún wa tí nǹkan kan ò sì síwájú ẹ̀ nínú mà wáyé lónìí tí wọ́n wá ń kun Islam láyé aṣọ tí àwọ̀ tí ò dáa tó wáyé pé gbogbo tí ò wá dáa lónìí ìdí Islam là wá ń kó lọ́gbọ́n tá a bá jẹ́ ọba ti dá Islam ni àwọn mùsùlùmí ni Islam tó bẹ̀rẹ̀ nù o sulum àbòsí ní jásí nítorí pé Islam. lẹ́nà Islam bari'un min jara'imil muslimina. bari'un min jara'imil muslimina. Islam lọ́jà sọ lẹ́sìn fún wa yìí pé mùsùlùmí dúró lọ́tọ̀ Islam dúró lọ́tọ̀ ẹnjọ́ tọ́lọ́run sì fẹ́ gbé kọ́ ìdálẹ̀ ọlọ́run ò lóhun yọ́nú sí mùsùlùmí Islam lóhun yọ́nú sí ibi al-yawm akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan. ó ní wa raditu lakum al-islam dinan ó lẹ́sìn ìsìlámù yìí ni mo yọ́nú sí torí kò lè bàjẹ́ kò lè dọ̀tí ó ti mọ ọmọ èèyàn pẹ̀lú àdámẹ́. ọ̀jọ̀gbọ́n kan ló ní ọlọ́run ó ló fi dá lèkè àti iná tó dá ó ló ti mọ̀ wá tó máa dá mọ́ owó. lórí dálẹ́kẹ̀ àti iná tó dá. ọlọ́run ti gbé náà kalẹ̀ ọgbà àlìjẹ́ náà kalẹ̀ tó máa dá mọ́ owó. ló fi dálẹ́kẹ̀ àti iná tó dá. ọlọ́run gbé iná ó gbélé ọgbà àlìjẹ́ náà ó gbélé ó ti máa ṣe ọwọ́ wa ló fi jásí pé ó ti mọ̀ wá tọ́mọ èèyàn ó wù ló fi lè lọ gbé òfin wá pé bẹ́ẹ̀ yẹn bá jalè ìdájọ́ ẹ̀ ní ẹni bá ṣe sìná ìdájọ́ ẹ̀ ní nítorí tí mà yí pé ìwọ ọwọ́ ọmọnìyàn nìyẹn ìwọ ọwọ́ ọmọ ẹ̀dá àwọn àlè mọ́ wá fi blackmail Islam kọ́ máa fi blackmail ẹ̀sìn yí pé ìwọ ọba tirẹ̀ nìkan tó ọwọ́ rẹ̀ dá ń lọ ọ́ fi dájọ́ ẹ̀sìn rẹ̀ bí Islam ṣe rí lórí òun ó ní bóun ṣe rí nù. Ndí ọ̀tọ̀ ní ìsìlẹ́mù ọ̀tọ̀ làwọn tí ń sọ ìsìlẹ́mù àwọn tí ń sọ ìsìlẹ́mù wọn lè hùwà tí ọ̀dà àmọ́ ìsìlẹ́mù ọmọ wa látọ̀dọ̀ Ọlọ́run ọba ni. Ìsìlámù sì síwájú gbogbo nǹkan àwọn onímọ̀ táwọn ọ̀jọ̀gbọ́n ibi tí a kàwé dé tó fi di pòfẹ́sọ̀ Késárì àwọn tí wọ́n wá jọ̀jọ̀gbọ́n onímọ̀ làwọn ti wá ìmọ̀ làwọn fi ṣe kéde kọ́rọ́ ẹ̀sìn àwọn táwọn kàkàlẹ̀ ní mùsùlùmí kọ́ làwọn tá a sọ̀rọ̀ pòfẹ́sọ̀ méjèèjì wọn nìsín àmọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ ẹ̀mọ́ ni ìmọ̀ àwọn làwọn wá síbẹ̀rẹ̀ sáàsì yìí pé àwẹ̀ ní ti ń ṣe fún ara ọmọnìyàn pé pàápàá jùlọ àwẹ̀ méjì láàrin ọ̀sẹ̀ àwẹ̀ méjì táwọn wá ń sọ yóò yọ jẹ́ àwẹ̀ tó gbà fún 12 hours ó kéré jù làwa wò yí pé Islam ti sọ ntẹ́ wí yìí Islam ti gba ájú bẹ́ẹ̀ Islam anabi wa sallallahu alayhi wa sallam òun ló tírẹ̀nì wa nígbẹ́ ká gbàwẹ̀ Monday yín gbàwẹ̀ Monday ń gbàwẹ̀ Thursday ó sì lànà bẹ́ẹ̀ rẹ̀ fún wa Islam wa náà ló tírẹ̀nì wa yí pé àsìkò wo là á bẹ̀rẹ̀ àsìkò wo là á parí bẹ̀rẹ̀ bálẹ̀ fẹ́jà rí bá yọ sí bẹ̀rẹ̀ padà nígbà tó bá tún di dúdú padà kó túnu tá a bá wá ka íńtáfà yẹn láàrin 5:30 or 6 sí 7 lálẹ́ àti rí bíi 30 hours ń bẹ wákàtí méjìlá tí wọ́n ń béèrè fún ó ti jáde
kò ní òjò rọrùn káwá pé ìsìláàmù tó dáa tó yìí tó yanjú gbogbo nǹkan tó yìí tó fìdí gbogbo nǹkan múlẹ̀ tó yìí ìsìláàmù la fẹ́ máa wá kù lóṣù tí ọ̀dà kò lè rọrùn bẹ́ẹ̀. وقد قال هذا العالم المسلم أن الإنسان في حاجة إلى غيره حتى تتحقق الحياة. وقد قال العلماء أن الله تعالى أشار إلى كلمة الطعام. àwọn afa ọ̀kan náà àwọn afa ló ń wá sọ pé káwọn tọ́lọ̀ ń dá bó ti pọ̀ tó mọ̀ pé Islam gba wájú gbogbo nǹkan ìṣe wá jẹ́ oúnjẹ lọ́lọ́run rí fàásì nínú Al-Qur'an ọlọ́run dídì dákọ̀ oúnjẹ ní wọ́n sọ yìí pé. فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم سقطنا الأرض سقا فأنبتنا فيها حبا وعنبا وغربا وزيتونا ونخلا وحدائق غلبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وحبا متاعا لكم ولأنعامكم. ibi tá a fẹ́ ló ń bẹ ìgbà tọ́lọ́run sọ pé. فلينظر الإنسان إلى طعامه. ọlọ́run máa ń sọ bẹ́ẹ̀ fọmọ àyànjọ́ mi tọ́mọ àyàn ọba fẹ́ mọ̀ wá rẹ̀. ó ní falyansuru ila ta'ami kọ́ bẹ́ẹ̀ bá tẹ̀ wá ẹ wá sẹ̀mí ọlọ́run tiẹ̀ rí ẹ wòye sí oúnjẹ tẹ̀ ń jẹ ni. أنا صببنا الماء صبا. kọ́ wòye sóúnjẹ ọlọ́run wá bẹ̀rẹ̀ sí ní gbogbo tí ń kàkalẹ̀ yín náà ràn màkàtú ni o. ثم شققنا الأرض شقا. atọ́hám ìmánì. أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا. ọ̀rọ̀ lẹ̀ ìmánì. فأنبتنا فيها حبا وعنبا وقضبا. gbogbo tọ́lọ́run kàkalẹ̀ ń parúgbìn ìmánì. وزيتونا ونخلا وحدائق غلبا. gbogbo tí kàkalẹ̀ ọ wá ní kọ́mọ èèyàn ó wòye sí إلى طعامه. ọ ní tó lè mọ́lọ́run sọ bẹ́ẹ̀. يقول العلماء أن جميع العلوم والفنون التي تدرس في الجامعات فإن المسلمين هم الذين مهدوا الطريق إليها. ìtumọ̀ rẹ̀ ní pé gbogbo ọmọ tí wọ́n wá lọ kówó lélẹ́rí lónìí ní jámíà tí wọ́n bá lọ́ máa lọ sí jámíà lónìí gbogbo ọmọ tí wọ́n máa sọ pé ń lọ kọ́ àwa rí i pé àwọn àfáà mùsùlùmí ni wọ́n la ọ̀nà rẹ̀. ilmu al-kimiyya. àwọn àfáà mùsùlùmí àwọn ni wọ́n fi ọ̀nà yẹn sílẹ̀ gẹ́gẹ́ bá a ṣe rí ilmu al-kimiyya o chemistry nìyẹn wọ́n ń kọ́ ní yunifásitì ẹni tó gbé chemistry sílẹ̀ tó dá chemistry sílẹ̀ Jabir bun Hayyan ni àfáà mùsùlùmí ni. ilmu al-qanun. bẹ́ẹ̀ ni ilmu al-qanun ìmọ̀ òfin kí ẹ lọ lídìí lọ wọ́n rídìí lọ wọ́n rídìí lọ àṣìṣì dín ìjàdìlàkì òun làáfà tí wọ́n lọ dá alẹ́ àfà mùsùlùmí ni. wà ilmu tibbi. bẹ́ẹ̀ ni ilmu tibbi mẹ́sìn nìyẹn arásílẹ̀ àfà tó dá mẹ́sìn lẹ̀ gbogbo ọmọ tó máa sọ̀rọ̀ lélẹ́rí àfẹ́ ẹlẹ́sìn lọ́ba ń bẹ. alladhina mahadu tariqal ilayha ilmul ijtimahi. tó ọwọ́ èyí tó wá kẹnu bẹ́ẹ̀ ni ilimu al-ijtima. sociology. òun ni wọ́n ń pè ní sociology ilimu ijtima yẹn àwọn àfẹ́ ẹlẹ́sìn ni wọ́n dá lẹ̀. الوادع لهذا العلم والمسلم الموحد لله اسمه عبد الرحمن بن خلدون. بن خلدون ló dálẹ̀ Abraman bun Khaldun
ilimule itimaiya tí ń jẹ́ zoology yẹn Abraham Bunado olódàlẹ̀ pé àwọn afẹ́ ẹlẹ́sìn Islam gbáwájú ní gbogbo tí ń jẹ́ mà. minuna nafahamu qawlahu ta'ala inna khalaqnakum min dhakarin wa untha wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum indallahi atqakum. ibi ọ̀rọ̀ yìí láti gbọ́rọ̀ lọ́wọ́ ọba yé ọ̀rọ̀ lọ́wọ́ ọba ti sọ pé ayyuhan nasu ìfàtọ́lọ́wọ́ sọ fún mo pẹ́ yé èèyàn. inna khalaqnakum min dhakarin wa untha ọ̀nàdà yín látara kọ àtàbó. wa ja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu. inú akọ àtàbó tẹ́mi ọlọ́run bá ti dá yín o ibẹ̀ lẹ ti fọ́ọ̀mù tí ń jẹ́ mọ̀lẹ́bí ẹ fọ́ọ̀mù ìdílé ẹ fọ́ọ̀mù ran inú akọ àtàbó ni àmọ́ ibi tá a fẹ́ lò. lita'arafu. àṣé lita'arafu ọ̀kan náà àwọn imam. يقول الإمام أبو الزهرة في تفسير lita'arafu. Abu Sarati ni òun wá ṣe tafsiri lita'arafu yìí pé. أن بلاد الله أنواع متعددة. ipe orílẹ̀ ọlọ́run àwọn ìlú ó ràn án nílùú tọ́lọ́run dá láyé kìí ṣèràn kan náà. baladun su sar'in wa baladun ghairi si sar'in. ó dá àwọn ìlú kan tó yẹ pé aṣálẹ̀ ni nǹkan ò lè wú ń bẹ̀ òun ló dá ìlú níbẹ̀. ó sì dá àwọn kan tó jásí pé nǹkan ó wù ń bẹ̀ èso òṣù ń bẹ̀ ó sì dá àwọn kan ilé oko ni kò sí nǹkan tẹ̀ lè ti bọ́ bẹ̀ tí ó jáde. Qala ta'ala. méjèèjì lọ́wọ́ aláya nù Qur'an. Rabbana inni askantu min zurriyyati biwadin ghayri zi zar'in inda baytikal muharram. Rabbana liyuqimus salata faj'al af'idatan minan nasi tahwi ilayhim warzuqhum samarati la'allahum yashkurun. èyí wọn ní ìsìjọ́dà náà Ibrahim ń sọ fún Ọlọ́run bọ́ fẹ́ fa àwọn ọmọ mi lẹ̀. inni askantu min zurriyyati biwadin ghayri zi zar'in. Ibrahim pọ́ǹtì ẹ̀ ni pé ìlú tí wọ́n fẹ́ fún ẹ lẹ̀ sí asálẹ̀ ẹ̀lẹ̀ ni kò lè wọn ò lè ti nǹkan bọ̀ lẹ́ńbẹ̀ kó wù. inda baytikal muharram. ìyẹn nílé rí Ọlọ́run ọba. Rabbana liyuqimus salata. àmọ́ mo fún alẹ̀ torí rí Ọlọ́run kí wọ́n fi lè jọ́sìn ni. faj'al af'idatan minan nasi tahwi ilayhim. ìyẹn lọ́fà tó fi bẹ Ọlọ́run fún wọn. ní pé ìjẹ́lẹ̀ àfúyídàtà tá nínà náà ti táwọn ilé wọn asálẹ̀ níbí wọ́n bá ń darí àwọn èèyàn sọ́dọ̀ wọn. warzuqhum minas samarati la'allahum yashkurun. ìyẹn fi ń jásí pé ìlú asálẹ̀ ní Ọlọ́run ló dá. a sì rí ìtọ́lọ́ndá tí èsì asálẹ̀. so sí gbàtọ́lọ́ wa dá kan ní ìsìn ìgbé kí nǹkan máa wù ń bẹ́ẹ̀ tọ́wọ́ á dá kan pé nǹkan ó wù ń bẹ́ẹ̀ àwọn tí nǹkan ò wù ń bẹ́ẹ̀ báwo ló ti fẹ́ kí wọ́n sẹ̀mí. àsọ̀nà tí wọ́n gbà sẹ̀mí Ọlọ́run ti là á ọ̀nà tí wọ́n gbà sẹ̀mí náà ni pé alakinakum min zakarin wa unsa waja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu àti lita'arafu yẹn kí wọ́n lè jọ ṣe ni. ta'arafu tasarruf ẹ ní láti jọ ṣe dandan ni ká jọ ṣe. ibi ìjọsìn ni ipe ẹ̀yin ní nǹkan báyìí àwa ní nǹkan báyìí ẹ máa ṣòwò láàrin ara yín ká ṣòwò ìmọ̀ ni ìmọ̀ tìjára ìmọ̀ ni. wala ni'amaka lakum fiha dif'un wa manafi'un wa minha ta'kuluna wa lakum fiha jamalun hina turihuna wa hina
تسرحون وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس إن ربكم لرؤوف رحيم والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون وعلى الله قصد السبيل ومنها شائر ولو شاء لهداكم أجمعين. àṣé ẹni láti jọ ṣe ìjọṣe láàrin ara yìí ni tó fi wá mà yí pé létà àárọ̀ fún ìmọ̀ lọ́fẹ́ ṣiṣẹ́ ń bẹ̀ a nílùú kan aṣálẹ̀ ni ọ̀kan ọ̀já aṣálẹ̀ àwọn olóúnjẹ yìí ló jẹ sóúnjẹ lè ṣàdédé wù ni kò lè ṣàdédé wù sinaa ni ó bì iṣẹ́ àgbẹ̀ ló ń jẹ agriculture nìyẹn ìmọ̀ ni ilmul falah òun ni ilmul falah ìmọ̀ agriculture ọlọ́run sì jó fi nílẹ̀ bẹ́ẹ̀ yí pé ìmọ̀ kan tá a gbọ́dọ̀ wá ní Al-Qur'ani fi sọ fún wa lẹ́tí ìjà. jalakumul arda zalula famshu fi manakibiha wa kulu min rizqihi wa ilayhin nushur. ọlọ́run ti jó yé wa bẹ́ẹ̀ pé ó lè mi ọlọ́run ọba. walladhi ja'ala lakumul arda zalula. ja'ala lakumul arda zalula. ọlọ́run máa mọ̀ sílẹ̀ bẹ́ẹ̀ ká lè tán. famshu fi manakibiha wa kulu min rizqihi wa ilayhin nushur. famshu fi manakibiha wa kulu min rizqihi. that means yìí pé famsu fi manakibiha tractor lọ́lọ́run sọ òun pé ilẹ̀ yẹn ẹni láti wá nǹkan kan tẹ́ fi tan ilẹ̀ yín látara títẹ̀tẹ̀ bá tàn fákùlù mi. rizqihi wa ilayhin nushur. látara títẹ̀tẹ̀ bá tàn lẹ́ẹ̀fi wá rísíkì jẹ ìmú. ilmu sinaa. ọ̀sẹ̀ wàá ku ilmu sinaa. walaqad arsalna rusulana bil bayyinati وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس ليعلم الله من ينصره ورسله بالغيب وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز. máa ìmọ̀ kan ní ilmu الصناعة iṣẹ́ ọwọ́ ni bí àwọn ìjìnìyà nù ilmu sinaa àwọn mẹkáníìkì ní tomato ní tonkapọ̀ ní ìwé ìtọ́nikí dáwùdù sí. àkọ́ni àrísàlá rúṣùlànà ọlọ́run sì ti jẹ́ kó yé wa yí pé ìmọ̀ kan tá a gbọ́dọ̀ wádìí ní Al-Qur'ani fi fìdí ẹ̀ múlẹ̀ fún wa yí pé walaqad arsalna rusulana bil bayyinat. ẹ gba aráwọ̀ òjíṣẹ́ wa bil bayyinat. bayyinati kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ mọ́ ni bil bayyinati pẹ̀lú àwọn oríṣiríṣi àlàyé dasmiti oríṣiríṣi ìmọ̀ sinaha ni ìmọ̀ siraha ni ẹni ìmọ̀ ara wọn pẹ̀lú àlàyé kí wọ́n wá ṣàlàyé mímọ́. wa anzalna ma'ahumul kitaba wal mizan. ọlọ́run ní àwa ara wọn lásán àwa fún wọn ní nǹkan tí ó gáìdì wọn. alkitaba wal mizan. nǹkan tó fẹ́ gáìdì wọn náà ní kìtàbà àti mizan. liyaquma an-nasu bil qist. kí wọ́n fi bá a dúró déédéé. وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس. وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس. ìtò tí mọ́lọ́hún sọ̀rọ̀ orin ó ti máa pé ní ó wúlò fún kankan. أنزلنا الحديد ọwọ́ ni فيه بأس شديد. ومنافع للناس.
ọlọ́run mọ̀ ìpè ní òwúlò fún kankan ọdẹ mọ̀ pé kẹ́ ẹ tó lè sọ ní di nǹkankan iṣẹ́ agbára lẹ́sìn bẹ́ẹ̀ fi báṣun ṣẹlẹ̀ tẹ́ bá ṣe bẹ́ẹ̀ tán mọ̀nàfíù linnas. wa manafi'u linnas. gbogbo ṣàǹgùmọ́tò kó tó di nǹkan. àwọ̀ pléènì wákàtí kan lu mí wákàtí 5-6 ó ti dé London kó tó di pléènì nǹkan. gbogbo tí wọ́n ti ṣe yí pátápátá àtàrà ni ló ti dé àtàrà ni tó ti wá dé nì agbára ni wọ́n ṣe kí wọ́n tó rí mú jáde wọ́n á mú jáde wọ́n á ní mọ̀nàfíù linnas yọjà àǹfààní fẹ́yìn yẹn àmọ́ ìran àmàkánni that means ilimu asinaha ọwọ́ iṣẹ́ ọwọ́ ìran àmàkánni. wa qawluhu ta'ala qul in kana aba'ukum wa abna'ukum wa ikhwanukum wa azwajukum wa ashiratukum wa amwalun iqtarabtumuha wa tijaratun takhshawna kasadaha wa masakinu tardawna habba ilaykum minallahi wa rasulihi wa jihadin fi sabilihi fatarabasu hatta ya'tiya Allahu bi amrihi wallahu la yahdil qawmal fasiqin. ẹni tí ń dásí pé ìran àmàkán náà ni ilmu tijara. ilmu tijara. trading owó ṣíṣe bọ́ọ̀ bá kọ́ ò lè mọ́ ló fi rí i pé tálá ìmọ̀kan bá tajà tó ní mímọ̀ bá ta nǹkan kan náà wọ́n jọ ń ta o àmọ́ wọn ó dé yẹn ń bẹ̀ dúra wọn lọ torí ìkẹ́kọ̀ọ́ yẹn ọ̀ràn ń lọ́wọ́ ìwádìí nílẹ̀ yí pé ìran àmọ̀kan ni ìsìláàmù sì faramọ́ káwá mímọ́ àní lọ́jọ́ lọ́wọ́ ọmọ sọ yí pé. qul in kana aba'ukum wa abna'ukum wa ikhwanukum wa azwajukum wa ashiratukum wa amwalun iqtarabtumuha wa tijaratun takhshawna kasadaha. mọ̀ mú tìjára yẹn wá ni láti fi mọ̀ yí pé afẹ́ akọ̀ á ṣòwò láàrin ara wa ìtawà bá ní bí sọ́ọ̀mọ̀ yí pé ìyá ni máa ń tírèènì yàn ńgbà ebi dé nìsín gbogbo tá a ti kẹ̀yìn sí tẹ́lẹ̀ Nàìjíríà làwa kọjú sí báyìí epo nìkan la rò pé solution Ọlọ́run sì máa ìmọ̀ yìí solution fún wa tá a tún lè fi yan gan nílùú míì táwọn ò ní. agriculture kò ṣẹlẹ̀mí Nàìjíríà nítorí ilẹ̀ wọn gan ti kọ́kọ́ kó bá wọn. àwọn ò ṣe wàhálà ni àwọn ò nídìí wàhálà bí bọ́ bá sọ ipò ọ̀gẹ̀dẹ̀ sílẹ̀ ń bẹ̀ ń ìjọba jẹrà mẹ́lẹ̀ yóò sì wù. àmọ́ wàhálà làwọn ò ṣe wọn ó tó rí gbogbo ntọ́nà wá fà wá tọ́jẹ́ àwọn ìka tá a lè fi sọdọ̀rọ̀ gbogbo ẹ̀ la ní òwúlò mọ́ inú ẹ̀ ní rọ́bà wà inú ẹ̀ ní kòkó wà inú ẹ̀ la ìmọ̀ nǹkan wà àwáyà sí mọ́ ọmọ tágbẹ̀ bí nígbà ó ti kàwé ó ti rí pé sẹ́ bàbá àwọn ọ̀dà mọ́ nítorí ẹ̀kọ́ lọ modernize ẹ̀ bọ́ọ̀mù olóṣèlú ti gbé òṣèlú bàbá rẹ̀ lárugẹ kọ́ máa bẹ̀ lòun kọ́ wá fẹ̀ ìmọ̀ tóun lọ kọ́ yẹn. yóò wá modernize ẹ̀jú bí bàbá rẹ̀ ṣe ń ṣe é lọ awádùn ó fún un lọ́ba ní ọ́fíìsì bàbá àwọn ṣe òní ní ìgbà tí ìyá adéla tó mọ̀ pé àṣẹ ọ̀nà ni bẹ́ẹ̀ ni nǹkan kọ̀ọ̀kan tá a lè fi dèèyàn tọ́ a ní láti wá màkàwárí sáàsì lọ́lọ́run wájú ọmọ ayé wa yí pé owó ṣíṣe wàtíjà tó tata ọ̀nà ọlọ́run mà pa fẹ́ràn òwò bíbọ̀ wá pé ìhun ni ọba ní jẹ́ pẹ́ pànábìtì owó yẹn ni mo fẹ́ lò mẹ́ yìí pé owó ṣíṣe. àtìjára ya. amúrún jaizun shar'an. ọ̀rọ̀ kan ní
sàrán ọtọ́nù ìsìlámù gbà wọlé. lakinna mahabbatallahi tuqaddamu ala hadhihi tijara. a máa gbọ́dọ̀ jẹ́ kó wọ ọkọ̀díwọ̀ ọlọ́run fi ọlọ́run gbọ́dọ̀ síwájú òwò kọjá sí pé gbé tọ́lọ́run ọba síwájú àmọ́ ìmàkánni èèyàn láti wá máa ń pa rẹ̀ gẹ́gẹ́ bá ṣe wá ilmu siraha táwa ilmu sinaha tìjára yẹn náà yẹn náà àmàkánni. al-islamu wal-ilmu al-islamu wal-ilmu rabi'an ilmul muwassalati. ẹlẹ́kẹ̀rin nu ilmul muwassalati ìran àmàkánni yìí pé báwo la ti lè tibì kan débì kan. Qala ta'ala. ẹjọ́ tí mo ti dàgbà àwọn èèyàn ń kú sọ́nà ni tí wọ́n rò pé sì ní káwọn máa nì lọ́mọ́ká ìmọ̀ ìdàgbàjọ́ náà ni torí wọn ọmọ náà mí wọ́n á gbẹ́sìn wọ́n á rìn díẹ̀ wọ́n á gẹ̀ẹ́sìn díẹ̀ ìmọ̀ lọ́padà dàgbà dépò pé ẹ lè wọkọ̀ ojú omi ìmọ̀ lọ́padà dépò pé ẹ lè wọ pílẹ̀nì láti ibìkan síbìkan nìran àmọ́ kánítà gbọ́dọ̀ wá lọ́lọ́run bí ó yé wa yí pé a gbọ́dọ̀ wá bá a ti fẹ́ move ní suratu náà ìgbà tọ́lọ́run sọ yí pé. wal an'ama khalaqaha lakum. fiha dif'un wa manafi'u wa minha ta'kulun. lakum fiha jamalun turihuna wa hina tasra'un. وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بسلك الأنفس إن ربكم لرؤوف رحيم. وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بسلك الأنفس. ọlọ́run dá àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ bẹ́ẹ̀ ló dára fún mi ó dá àwọn kí wọ́n lè bá wa kó ẹrù wa tọ́jà pé àwọn ibi táwọn fẹ́ kẹrù lọ́wọ́ ọlọ́run là lè débẹ̀ ilá bìsíkìlà àǹfọ̀sì wàhálà mi láfi débẹ̀ ńjọ́ tí ò tí ì sí pléènì tó lè kẹrù. Inna rabbakum lara'ufur rahim. Islam ti gba wájú ń bẹ̀ yí pé báwo lẹ́sẹ̀ máa kẹrù láti bìkan sí bìkan tí wọ́n ń pè ń kágò lónìí Islam lọ́kọ́ fọ̀nà lọ́là ọ̀nà ẹ̀bẹ̀ lọ́là fún wa báwo lẹ́sẹ̀ fẹ́ trade báwo lẹ́sẹ̀ fẹ́ ṣòwò Islam ti síwájú ń bẹ̀ transport nìyẹn báwo lẹ́sẹ̀ fẹ́ ṣe iṣẹ́ ọwọ́ Islam ti gba wájú bẹ̀ tí ń jẹ́ sí náà báwo lẹ́sẹ̀ fẹ́ ṣe medicine Islam gbajú ń bẹ̀ báwo lẹ́sẹ̀ fẹ́ ṣe agriculture àsìrà Islam gbajú bẹ̀ ìmọ̀ ní gbogbo tí Islam ń tọ́ka yìí. wa ilmu geographiya. كان هذا العلم صادرا على يد العالم الكبير المسلم اسمه الإدريسي. dàbí pé ìtànfìrìn lẹ̀ fún wa ni pé Islam ó gba wájú níbi gbogbo nǹkan geography yìí tí wọ́n ń kó dáńkó lélẹ́ tí à ń kọ́ ń jámíà lónìí ẹni tó dá geography lé àfa mùsùlùmí ni. àfa yẹn ni wọ́n ń pè ní Al-Idris lọ́dún 1099 ọdún tó fi máa geography tó fi lélẹ̀ nìyà wọn náà wá sí ọdún musígbà tá a wà yìí. واستشهد العلماء المسلمون على كروية الأرض وجريانها يقول الله تعالى وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي أتقن كل شيء إنه خبير بما تفعلون. fi hàn wáyé pé ìmọ̀ geography àfa àtọ́dálẹ̀ àfẹ́ ẹlẹ́sìn ni Idris
alukurani jẹ́ ti jó yé wa ń táwọn ẹsẹ̀ ń dẹ́ àmúlélẹ́rì wọn alukurani fi tí wọ́n ń fa nu geography náà pé ayé yí ni àbí òyì pé ó dúró gbirigidi sójú kan ni kò yí ó yí alukurani ti yanjú ẹ̀ yí pé. wàtàrọ́ lè jìn bá látàsábò ha jàmídàtà. nǹkan tí ń yí ni. wàyí àtẹ̀múrò múra sàhábẹ̀. dàgbẹ́tì yìí pé bí ṣe ń yí wọn dúwà bá dúró báyìí ló ń wo ayé pé ayé dúró ayé múfù. wàyí àtẹ̀múrò múra sàhábẹ̀. ẹ̀sùn tó ní gbé rìn bọ́ ọ̀bá mọ̀. sùnì aláìlẹ̀sí àtikọ̀ nàkúlà ṣe é. wọ́n ní sùnì aláìlẹ́dì. àtikọ̀ nàkúlà ṣe é. that means yìí pé iṣẹ́ ọlọ́run tó sì lérí gbogbo nǹkan ni islam ti gbáwájú wọ́n gbé wá àfáà tó ń gbé wá yìí àfẹ́ ẹlẹ́sìn ló gbé lẹ̀ bẹ́ẹ̀ wá ní kò á sí ìmọ̀ kan tó fẹ́ mú wá tí wọ́n ń jẹ́ tuntun lónìí àwọn àfẹ́ ẹlẹ́sìn wọn pilẹ̀ rẹ̀. ilmu tibbi. bẹ́ẹ̀ ni mẹ́sìn. ibùnú sínà. bùnú sínà lọ́dá mẹ́sìn lẹ̀ àfáà mùsùlùmí ni. 980. ọdún tó dáa lẹ́nu. واستخرج المسلمون هذا العلم من قوله تعالى. òun mú jáde látara gbólóhùn ọlọ́run pé mẹ́sìn yìí ìmọ̀ mẹ́sìn kákọ́ ni àbí àmàkọ́ sọ́tọ̀ ọ̀hán ìpè à tí kákọ́ mẹ́sìn ọ̀tọ̀ tó rọ́lọ́run fúnra ara rẹ̀ ló pilẹ̀ rẹ̀ inú àyà Al-Qur'an lọ́n tí mo ti mẹ́sìn jáde yìí pé alladhi khalaqani fahuwa yahdini. ẹgbẹ́ alladhi khalaqani fahuwa yahdini dídánù. walladhi yut'imuni wa yasqini. sira lélẹ́yìn oúnjẹ nù. wa idha mariditu fahuwa yashfini. fa idha mariditu fahuwa yashfini. ibi mẹ́sìn ti jáde nù. ipe tó bá rẹ̀ mí fahuwa yashfini ọlọ́run ọba ní í ṣe ìwòsàn fún mi ń bolo tó ọlọ́run tó máa bẹ̀rẹ̀ lọ́wọ́ rí. gẹ́gbọ́dọ̀ ti rí ọlọ́run ọba tó máa bẹ̀rẹ̀ lọ́wọ́ rí tí wọ́n ń ṣe ìwòsàn fọ́mọ ènìyàn ọlọ́run ọba náà ní gbogbo èèyàn sí àmọ́ kò má bẹ̀rẹ̀ lọ́wọ́. gbogbo ń tọ́ka kalẹ̀ nínú àyà yìí ọkà ni èèyàn ni ó lò. alladhi khalaqani fahuwa yahdini. ọlọ́run ọba lọ́dá mi fahuwa yahdini òun lọ́fọ̀nà màmí khalaqani ọlọ́run lọ́dá àmọ́sábà bíi dídá ìyá àti bàbá ni ó lo àwọn òbí ni wọ́n pọ̀ síta ni wọ́n bí yahdini ìmọ̀nà tíṣà ni ní sábàbí ẹ̀ bọ́ọ̀ bá kọ ò lè má ọkọ ni. wallazi huwa yut'imuni wa yasqini. ó ní ọlọ́run ọba tí ń sọ yìí yut'imuni òun ló fìdí mi ní fún mi ló jẹ òun ní sì ń fún mi lómi ọlọ́run ní fún yàn ló jẹ lóòótọ́ àmágbẹ̀ ní sábàbí ẹ̀ ìmọ̀ ni tẹ́ ẹ̀ bá kọ́ mímọ̀ bí wọ́n ṣe ń gbìn nǹkan tí wọ́n lọ nǹkan bọ́lẹ́ ti jẹ yuskini omi ọ̀rọ̀ ìjásí pé gbogbo ntọ́nà ń gbé kalẹ̀ nínú àyà ìmọ̀kánni tíjọba sì gbọ́dọ̀ dá sí. ǹjẹ́ gbogbo ohun tí ọlọ́run ọba tó gbé kalẹ̀ nínú ayé ìmọ̀kánni tíjọba gbọ́dọ̀ dá sí. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ omi. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ omi. ọlọ́run ló dá òun òun ni ó sì fún òun ní mímu níbo ọlọ́run ó ti wá sọ̀ kalẹ̀ òjò ní ọ̀rọ̀ bẹ̀tìbọ́jọ yẹn bá wá rọ̀ tán náà àwọn amálẹ̀jì ẹ̀. ǹjẹ́ bí ètò bá wà rọ̀ kalẹ̀ tán àmàlẹ́jì rẹ̀ àwọn alámọ̀lẹ́bí káàkiri. ní fi ń jásí pé ọ̀rọ̀ omi dandan ní ká mójútó inú téèyàn fi sẹ̀mí ni tí ò gbọ́dọ̀ wáyàn. ǹjẹ́ ọ̀rọ̀ omi dandan ní ká mójútó nù kàtẹ́ yẹn fi sẹ̀mí ní tí ò gbọ́dọ̀ wọ́n wá. wa idha mariditu fahuwa yashfini. wọ́n ìsá màrídìtú wàwà yẹ̀sùn tọ́ba wa rẹ̀ mí ọlọ́run ọba ni ó ṣe ìwòsàn fún mi ọ̀ wá lè rọ ọlọ́run kó má bẹ̀rẹ̀ dání dókítọ̀ ni ní ìmọ̀kan ni mẹ́sìn ẹ gbọ́dọ̀ rí díẹ̀ lọ́wọ́ á mú ọ̀kan nínú àwọn àfáà tó ń wá wò pé mẹ́sìn bùnì síná ló ń wá dá mẹ́sìn sílẹ̀ pé níta gbọ́dọ̀ rí ìdí tá gbọ́dọ̀ kọ́ ni. ilmu riyadiyati. ilmu riyadiyati. ilmu riyadiyati ìmọ̀ economics
òun náà ní ilmu isab nítorí wọn lo rìadíyàtì fún ni pé ìmọ̀ kan téèyàn máa fi ṣe exercise ọpọlọ. Torí tí wọ́n mi tọ́ kọ́mà tẹ́ wọ́n mà ní rìadà ni pé kéèyàn máa exercise ní rìadà nítorí wọn jẹ́ wọn lo rìadíyàtì fún ni pé ó fẹ́ ṣe exercise ọpọlọ rẹ. Ẹgbẹ́ kọ́ máa rò pọ̀ 1+1 2+2 òun nìyẹn yìí pé arithmetic yẹn ilmu isab òun náà ní ilmu rìadà. إن مما يدل على اهتمام الإسلام بالعلوم والمعارف جهود علماء المسلمين حول العلوم والمعارف الكونية. ibi ilmu rìadà yìí al-ilmu rìadìyàt òun ni a ti mọ ìyànjú àwọn àfẹ́ ẹlẹ́sìn nípa àṣàkólé kan ọ̀rọ̀ ìmọ̀ àti ìṣàkólé kan ìmọ̀ ilmu kọ́níyà so ibẹ̀ láti máa agbára táwọn àfáàní. إنه قد أثبت التاريخ أن الصفر نقطة تدل على منزلة الأرقام التي توضع فيها خالية من العدد. òun ni ọ̀rọ̀ sífù ìdábẹ̀ sífùrù ní odò ìṣirò kò sẹ́ni tọ́rọ́rọ́ ìṣirò yanjú lẹ́yìn àwọn afọ onímọ̀ àwọn afẹ́ ẹlẹ́sìn. àwọn afẹ́ ẹlẹ́sìn ni wọ́n rí ọ̀rọ̀ ìṣirò tá à ń pè ní sífùrù àwọn ni wọ́n rí yanjú látara yìí pé èso. أثبت التاريخ أن الصفر نقطة تدل على منزلة الأرقام التي توضع فيها خالية من العدد وفي هذا الصفر نقاط. ọ̀rọ̀ sífùrù yìí la fẹ́ yanjú ní sí pé anekot pọ́ǹtì bẹ́ẹ̀nbẹ́ láti fìdí ibi máa ti fi sífùrù tí a fìdí odò múlẹ̀ nínú ẹ̀sìn. الأولى alákọ̀ọ́kọ́. تصحيح مفهوم بعض الشباب في حديث النبي صلى الله عليه وسلم حين قال. ọ̀kan náà nìyẹn pé àgbọ́yé àdìsí ànábì kan bẹ táwọn èèyàn ní ìṣòro nípa àgbọ́yé àdìsí náà làdìsí tá ànábì sọ yìí pé. يعق عن المولود يوم سابه ويلاق ويسمى. àdìsí tó sọ fún wa pé ìsọmọ ló kọ lọ́jọ́ keje ọ̀rọ̀ ọjọ́ keje yẹn àwọn èèyàn ò rí ìtumọ̀ rẹ̀ ò yá àwọn èèyàn ní pé yọ́ọ̀mù sá bíi ويلاق ويسمى. ibi ẹ̀sọ́ ló kọ ẹ fárí fún ẹ̀sọ́ ló kọ ẹ pẹ̀ràn fún ibi mo fẹ́ lò ní pé yọ́ọ̀mù sá bíi yìí hùn ọ̀rọ̀ sífúrù yìí ní dààmú àwọn èèyàn bẹ́ẹ̀. البحث الثانية إن شعائر المسلمين هي التي شجعته إلى البحث عن الصفر. ẹ̀kejì ni àmì ọlọ́run àwọn àmì àwọn mùsùlùmí tó gbé wọn lọ síbi kí wọ́n wádìí tí ń jẹ́ sífúrù tí ń jẹ́ ìṣirò. مثل صيام رمضان. there's means yìí pé yẹn tó fi mọ̀ pé Ìsìlámù lọ gba wájú ń bẹ̀ àwọn àfẹ́ ẹlẹ́sìn ló sì gba wájú ń bẹ̀ Ramadana yìí tá a mú yìí tá a wà náà yìí òun gangan ló yọ ojú ọ̀rọ̀ sírò láyé. قال تعالى. ọlọ́run bá sọ báyìí pé. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وبينات من الهدى والفرقان. ó ní sáàrù Ramadan alladhi unzila fihi القرآن. ìtì ibi tí sùúrù ti dààmú àwọn èèyàn láyé ni yí pé sáàmà yí pé tó bá bẹ̀rẹ̀ sí ní kàùnkà látòrí ó kàn wọ́n kà bọ̀ wọ́n kà bọ̀ bẹ́ẹ̀ bá pé gbà tí ìsìlámù dá sí yí pé látara oṣù tiwa láti rí ìṣòro
tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ka oṣù ní ọjọ́ kìíní ọjọ́ kẹta ọjọ́ kẹrin ọjọ́ karùn-ún ọjọ́ kẹfà kó oṣù mi ò tó jáde irú sàbánu nísìn kó tó di pé Ramadan òde yọ wọ́kùnjọ́ kan. aw laylatan nínú kọ́ wọ́ọ̀kùn lóòrù kan àbóòrù méjì oṣù mẹ́wàá jáde wíwọ́ọ̀kùn rẹ̀ wù ní sífúrù ìwọ̀kùn tó wọ́ọ̀kùn yẹn òun ní sífúrù lòǹkà ní ọbẹ̀rẹ̀ sífúrù yẹn làwọn ò rí díẹ̀ pé tá a bá kà á títí báwo láti kà á ọ wàá mọ̀ pé sífúrù yẹn tá a bá ti kà á tó wá pé ọ wá ti wá fẹ́ pé mẹ́wàá ẹ gbọ́dọ̀ sí lẹ́gbẹ̀ẹ́. tẹ́ ẹ bá ti gbọ́dọ̀ sí lẹ́gbẹ̀ẹ́ nǹkan mi bẹ̀rẹ̀ odò òun náà lọ́mọ àdìsí wọn máa para tó bá di 200 odò méjì sífúrù náà lọ́ba ń bẹ́ tó bá di 300 odò mẹ́ta tó bá di 1000 odò mẹ́ta tó bá di 10,000 sífúrù náà ni wọ́n máa para tí òǹkà ó sì máa pé ìsìláàmù ló dìtẹ́ tiẹ̀ gbogbo àwọn ọlọ́pọ̀lọ́ ṣe tó wọn ò rí mú jáde pé kí là á pè é. Al-Islamu wal-ilmu Al-Islamu wal-ilmu. nítorí tó fi mà yí pé ìsìláàmù ni òǹkà òun ni òǹkà lòun ti tètè mójútó ìmójútó òǹkà ni tó ń mójútó fún wa lọ́jẹ́ ká rí àǹfààní yí pé tá a bá kà á tó pọ́gbọ́n o yóò sùn ọjọ́ kan kó tó mú mi wá ìsìláàmù lọ bá ájú ń bẹ́ẹ̀ láti wá sọ̀rọ̀ yìí pé tá a bá wá fẹ́ sọ̀rọ̀ tí wọ́n ń pè ní knowledge tọ́sí pé òun náà ní hikima kò wá yọ ẹnìkan lẹ́nu ẹ̀dọ̀ ọlọ́run pé wal hikmatu. wal hikmatu kama yaqulu al-ulama'u ta'ati minal muslimi awil masihi aw ghayrihima. kò síbi tá a ti lè rí knowledge kò yẹ nìkan kan lẹ̀ àwọn á jẹ́ mùsùlùmí ni mo jẹ́ kírísítẹ́nì ni mo wá jẹ́ ìsìn kankan ni lọ́lẹ́dì wà fún gbogbo ẹ̀dá tó o sì gbọ́dọ̀ wá tọ́já pé tó o bá ti ṣàfẹ́kù rẹ̀ o sí kó o rìn pẹ̀lú rẹ̀ òun ní fi jásí pé wọ́n bẹ̀. wa qala ba'duhum idha arafati an-nafsu al-hikmata ishtaqat ila alimil arwah. bá ti lè gẹ́ẹ̀tì tí ń jẹ́ ìmọ̀ tá à ń pè ní ó lè jẹ́ wisdom ó lè jẹ́ knowledge ẹ̀hún náà ni ó ràn ọ́ lọ́wọ́ lọ síbi alamul arwah ẹni tí ò ní mọ̀ lè mọ̀ lọ́hùn wọ́n ní àwọn arákùnrin méjì kan bí ọ̀rẹ́ ni wọ́n ọ̀kan wá ń sin lọ́hùn ọ̀kan wá mà èyí tí sọlọ́hún lọ farapamọ́ síbi kan ìsìlọ́hún rẹ̀ lọ́nbẹ́ èyí wà mà tí wà mà lọ ọwọ́ adarí dé padà ọ̀rẹ́ ń kọ́ àwọn lọ́wọ́ níbo ló ti wọn lọ́wọ́ ànúgbò bíi títí sàdúrà ọba lọ́ba nígbà tó dọ́dọ̀ rẹ̀ kó tó wọlé nímú rẹ̀ ti ń já fíkán fà kí ni gbogbo eléyìí nígbà tí ó wọlé tọ́ ọ̀sàrí ń fa tẹ̀sùbá rẹ̀ ó jòkó ní wọ́n ń wá kíní rùn lọ́wọ́ á rí i pé ara aṣọ tó jòkó tí fi ń ṣe sàdúrà kò mọ ẹ̀gbin wà ń bẹ ìgbẹ́ wà ń bẹ ọwọ́ àṣàdúrà tó ń dà àdúrà tó ń sọ ọlọ́run nígbà á bá lọ́wọ́ ṣe nígbà kò lè gbà ó ní ọlọ́run ò ní gbà nǹkan kan lọ́wọ́ ẹ̀rù. Inna Allah ta'ala tayyibun wa la yaqbalu illa tayyiban. ọlọ́ba tọ́mọ lọ́lọ́run kò sí ní gbà nǹkan kan àfi tọ́mọ bóun náà ṣe wò pọ̀ ẹ kó wọn padà lé kéwù nù. ló jáde pé àkọ́kọ́ ntọ́lọ̀ nkọ́kọ́ mójútó fà nẹ́bí. Sallallahu alaihi wasallam. ọ̀rọ̀ mani. tí mímọ̀ ọba ti jòkó ẹ̀sìn ò lè jòkó. ǹjẹ́ tí mímọ̀ ọba ti jòkó ẹ̀sìn ò lè jòkó lẹ́rọ ọmọnìyàn àfi kéèyàn wá mímọ̀. lọ́jọ́ pọ́ apá kan àwọn àfáà fi sọ yìí pé. Idha arafati nafsu. wọ́n kọ́ la bad. wa qala ba'duhu al-hikmatu an-nubuwwatu. ewé kìnnì kò sí ti jẹ́ nùbúwa abánikínní kan jẹ́ nùbúwa knowledge ni ẹ pé al-hikmatu an-nubuwwatu
ipe àwọn anabi Ọlọ́run tá à ń sọ̀rọ̀ wọn yìí ṣe ìmọ̀ ni tó fi wá mọ̀ ipa anabi Ọlọ́run tá à ń sọ̀rọ̀ wọn yìí ìmọ̀ ni bó ti pa wọn pọ̀ tó náà anabi tó ni wọ́n wá 24,000 tó àwọn tó lóun dá lọ́lá àwọn al-mursalun àwọn 313 kí ló mú dá lọ́lá ìmọ̀ ni ngbọ tó wá dá wọn lọ́lá tá àwọn 313 ọ̀sẹ̀ tó wá yẹ àwọn ulul azmi minar rusul àwọn márùn tó tún wá yọ ọ́nù wọn látọ̀dọ̀ anabi nuhu anabi ibrahim anabi musa anabi isa anabi muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ mani nítorí gbogbo àwọn yìí aríbi mẹ́ta nu wọn bẹ tó ní tírà èyí tí ò ní tírà nu wọn ní mariaju ìmọ̀ yẹn lọ́lọ́run ìmọ̀ ló fi dá wọn lọ́lá nítorí tó fi mọ̀ yín pé ìmọ̀ kéésì káyékéré tọ́lá ẹni bá bá ti fún yàn ní mímọ́ ó ti fún ní gbogbo nǹkan wọ́n ní al-insanu ayawanu natik ọmọ èèyàn ẹran tí ń sọ̀rọ̀ ní wa torí wọ́n náà yàtọ̀ fáwọn dábàá wọn kí wàá làpọ́nlé tí ń bẹ lára tiwa làpọ́nlé kankan lára ìmọ̀ làpọ́nlé wa pé wà laqad karramna bani Adama. wa hamalnahum fil barri wal bahri. kí ni àpọ́nlé ọ̀hún hákìlù àwọn òní tẹ́ra kó bá ní àlàkà ìtìmọ̀ rẹ̀ bá sì débẹ̀ ní yí pé ẹ̀yin méjì dúró ẹ̀ ń dámọ̀ràn yí pé àfẹ̀ràn yìí lọ́la ara mi létí lọ́la ọba dàrú àlífà mo sì tún bá ń bẹ̀ láàárọ̀ la. kọ́yẹ́ kábà tí wọ́n lè sọ yìí nǹkan mi yóò fetí kọ́ lásán òun kí wọ́n sọ o wọ́n á kàn sọ pé mo nídìí ẹnìkan lọ́la sọ ma yí pé ọ̀rọ̀ wọn àdìtú ni a nídìí ẹnìkan ọlọ́la wa ìmọ̀ tí wọ́n nídìí ẹ̀ fún yóò fẹsẹ̀ fẹ́ yìí kò tí ì mọ̀ tí wọ́n nídìí ẹ̀ fún ó ti lọ. Al-Islamu wal-ilmu al-Islamu wal-ilmu. ìmọ̀ yẹn ni tí ń jẹ́nu bú wa ìmọ̀ yẹn là pọ́nlé lákàyè tó fún wa nọ́lẹ́jì tó fún wa òun ni màá ta ní. wal-hakimu wallah. wal-hakimu wallah. ìmọ̀ ló fi sọ́dọ̀ àwa ìyẹn la jọ pé tó bá yẹ pé akimu bá lọ lọ́hùn ni màá kún òfin lè wá ṣe ń tọ́lọ́hùn ò ṣe. àlẹ́ akimu wallah. ǹjẹ́ ẹni tẹ́ máa pè ní àkímọ̀ náà ni ọlọ́run ọba ìmọ̀ kan wà lè ju ọlọ́run ọba lọ. kò sẹ́ni tó gbọ́n ọlọ́run lọ́gbọ́n. kò sẹ́ni tó gbọ́n ọlọ́run ọba lọ́gbọ́n. tó ta bá lẹ́dẹ̀ agbọ́n iná tún ayé ọmọ atún bí léèrè pé ó ṣe ṣe yìí. àwọn ìtì ẹ̀ wá mọ̀ bó ṣe ṣẹlẹ̀ sọ̀rọ̀ pé kọ̀ gbọ́n mọ́ náà nù. so ọlọ́run ò ìwà mọ̀ bó ṣe ṣẹlẹ̀ kò sínú ọ̀rọ̀ ọlọ́run rí. ìmọ̀ bó ṣe ṣẹlẹ̀ kò sínú ọ̀rọ̀ ọlọ́run ọba. yóò sì wá nù wọ̀ mọ́ bó ṣe ṣẹlẹ̀. yu'til hikmata man yasha wa man yu'tal hikmata faqad utiya khayran kathira wa ma yadhakkaru illa ulul albab. lọ́jọ́ lọ́wọ́ náà sọ pé ẹni ọba wèmí lèmi fún amẹ́ni tẹ́mi ọlọ́run fúnra ara mi tí mo bá ti wá lè fún. faqad utiya khayran kathira. ó ní ayran kathira ọlọ́run ní oore. yadhakkaru illa ulul albab. oore tó pọ̀ mọ́tòmọ́ yatadhakkaru illa ulul albab. làbísì yìí pé gbogbo àtọ́lọ́run bá ń sọ̀rọ̀ ọlọ́run ní mi ò bá láì màkà sọ̀rọ̀. ǹjẹ́ gbogbo ìgbà tí ọlọ́run bá ti ń bá ń sọ̀rọ̀ ọlọ́run bá ló ń bá láì màkà sọ̀rọ̀ àwọn onímọ̀ ní ń bá sọ̀rọ̀. ọlọ́run máa pé bó sí bóun sì fẹ́ sọ tó kò ní í yé aláìmọ̀kan onímọ̀ ni ó yé bọ́lọ̀ ń bá ti ṣe kankan nísìn lẹ́sẹ̀kẹsẹ̀ lórí mi ó ti gbé sínú mọ̀ á ti wá wà ó pé ọlá ti rí bẹ́ẹ̀ lọ́ọ̀fù àwọn onímọ̀ kò sí nǹkan kánú ṣe sí ọlọ́run tí ò yé wọn ẹni tí kò bá nímọ̀ lọ́rọ̀ ọlọ́run máa ń dàrú lọ́wọ́ pé òun lọ́jọ́ kọ́ lọ́wọ́ sọ nípa ní Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ti rí kọ́jọ́ gbọ́n lànàbí lọ́jọ́ kọ́ lọ́wọ́ ó lè pàṣẹ ẹ̀yẹ́yẹ́ pé má àtàkùn rasul. fakhusuhu wa ma nahakum anhu fadahu. gbogbo tó bá ti mú wá báyìí ẹ
ẹ gbọ́dọ̀ gbámú ni kò sí bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ máa wá rò pé sọ yẹ bí àbí ọ̀yẹ bẹ́ẹ̀ wà má nà á kó gbogbo tó bá sì ti wá kọ̀ fún yín pé kọ̀sọ́nà ń bẹ̀ wù ọlọ́ọ̀ni fàtẹ́ ẹ jìnnà sí nǹkan náà nítorí ọ̀tún àbí kọ̀sọ́nà ń bẹ̀ náà ni kò séèyàn kan tó lè ní mímọ̀ tó ànábì. nítorí bọ́lá ọba rẹ̀ tó dá lónù nítorí ti lè jọ pé ntọ́lá nǹkan wẹ́ bí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fún ni pé ikra. bismi rabbikal ladhi khalaq. khalaqal insana min 'alaq. ikra rabbukal akram. alladhi 'allama bil qalam. 'allamal insana ma lam ya'lam. subhanallah. Dear viewers, today yet Maulana Sheikh Faruq has continued in his exposition of the importance of knowledge and religion. Maulana Sheikh Faruq just told us most of the knowledge that is being proven today are issues that Islam had a long time proven to be right, especially in the area of health. A professor from California and a professor from Manchester say that it is necessary for man to fast 12 hours, 2 days within a week, that it is so helpful for the growth of the health. But this finding of these professors had already been said by the Holy Quran when Allah says that Atimu Siyam ila layl, fast until the midnight and start your fasting from sunset in the morning, from sunrise in the morning till sunset in the evening. If you calculate the time of sunrise from say 5:30 in the morning till about 6:30, 7 o'clock in the evening, you're going to find about 13 hours. To say that this position of these professors had long time been said by Islam. Most of the religion you find today they are religions that are invented by Muslim scholars. Take for example, the knowledge of mathematics, which teaches calculation from 1 month, from 1 to 10, 10 to 20, addition of other zeros, are a religion, are knowledge that has been long time proven by Islam. When Allah says that when you count up to 30, the moon is going to reset for about a day or two before it comes. That period of recession is the period where we had zero from 10 to 100 to 1,000. The knowledge of Islam had actually told us about those which in so many years had invented Islam. A professor called Jad bin Hayat is the Muslim scholar who invented chemistry. So also is a professor called Jalaki. It's also the professor that invented law. Is a Muslim scholar. Another Muslim scholar known as Ibn Sina is one that invented medicine. Another scholar, Abdurrahman, invented sociology. Another scholar also points out to the importance of seeking agricultural knowledge, because Almighty Allah has said that look for an instrument with which you're going to till the ground, get what you want, and feed yourself. All this, including aviation, engineering, are religion that are knowledge that are proven by Islam, where Almighty Allah had actually told Muslims what to do. If you go into the Holy Quran, chapter Surah Al-Anbiya, verse 79, Surah Al-Shu'ara, verse 80, Surah Al-Mujadala, verse 11, Surah Al-Mulk, verse 15, Surah Al-Hud, verse 37, Surah Al-Namli, verse 88, Surah Al-Nahali, verse 7, and Surah Al-Fatri, verse 27. You are going to find therein different knowledge Islam had actually advocated for people to seek. Maulana Sheikh Faruq just told us that Islam is a religion of knowledge, and tonight we are discussing knowledge and Islam. Therefore, it is incumbent, very, very compulsory for every individual, be it a Muslim, a Christian, whatever you believe, to seek knowledge of existing on earth. This is so important. Human beings are differentiated from lower animals because of the knowledge we have. We are not different. We are called al-hayawan nautic. We speak other than other animals that do not speak. But the reason why we are differentiated from them and we are not called just animal is because of knowledge. Brothers and sisters in Islam, let's keep watching. May Allah continue to bless the memory and bless the knowledge of Maulana Sheikh Faruq. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.